gbàyìn bán léṣù. Adamallahu hayatahu. Ẹ kú oríire gbogbo gbà. Bàbá wa gbà àyìn bán léṣù. Ẹ kú oríire Alhamdulillah. gbogbo ìgbà. Mo ń sọ nísìnyí lọ́dọ̀ Sheikh Ahmed Al-Mukhtar akramakumullah. Asfahani ló kọ Atbaku Zahabi. Zamkashari ló kọ Atiwaku Zahabi. Ahmadu Shauki Amiru Shuara òun ló kọ Asiwaku Zahab mẹ́tẹ̀ẹ̀ta náà nù. Ahmadu Shauki tó wá kọ Asiwaku Zahabi yìí níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà nínú àwọn fùsùlù náà fọ́sùlù àkọ́kọ́ ó pè ní al-haqiqatul wahida. Al-haqiqatul wahida ìkanṣo náà lòdodo. Ó fi dájú kọ àwọn màláídà àti àwọn jáídà, àwọn scientist àtàwọn tí wọn ò gbà pọ́ lòun wà. Ó ń sọ fún wọn yìí pé oòrùn tó ràn yìí ta ló ń ṣe bẹ́ẹ̀? Òjò tó ń rọ̀ láti sánmọ̀ yìí ta ló ń ṣiṣẹ́ bẹ́ẹ̀? Ẹyẹ tó ń fò ní sánmọ̀ ta ló ń ṣiṣẹ́ bẹ́ẹ̀? Ẹja tó ń bẹ nínú omi ta ló ń ṣiṣẹ́ bẹ́ẹ̀? Allahu Akbar. Àfàlùkùmẹ́nu kóbìnrin ó lóyún lóṣù mẹ́sàn-án kó bí láyọ̀ kó sì dọ́mọ ta ló ń ṣiṣẹ́ bẹ́ẹ̀? Wa fi kulli shay'in lahu hayatun. Ó wà ní gbogbo ohun tó ń kàkàlẹ̀ yìí o. Àfàlùkùmẹ́nu mú bọ̀. Ó ní gbogbo ohun tó ń kàkàlẹ̀ yìí o. Dallal muliku alal maliki. Dallal muliku alal maliki. Ó lè pe ààrẹ ní àfa ńlá. Ohun tá a bí ọ léèrè ni pé ọmọ ńlá wo ló produce. Wa man yadda'i kashifan wa sirran wilayatan. Èèyàn lè pe rẹ̀ ní bàbá ńlá. Ọmọ ńlá wo ló bí? Wa mashikhatan yamuti ala suhi khatimati. Gbogbo iṣẹ́ Ọlọ́run tó tóbi tó tóbi tó tóbi tó tóbi tó tóbi yìí náà ló jẹ́ àmọ̀ yìí pé ọba táàrí tó ṣeṣẹ́ yẹn ọba tó tóbi púpọ̀ ni. Ta'alaita rabban nasi an qawli ma da'a. Bàbá gba yìnbọn léṣù. Siwaka ilahan anta a'la wa hamujadu. Oríire tí gbogbo ayé wá pé tí ẹ̀yin lẹ́ni oríire náà Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láíláí. Amina hamudan liman. Ẹ ní sunkún lórí oríire náà. Akiramana bi ahamada. Mo kí bàbá wa àgbà Maulana Sheikh Labib. Amudan liman. Bàbá mi àgbà lẹ́gbẹ̀jì. Akiramana bi ahamada. Ọlọ́run jẹ́ kí á rí yín pẹ́. Wazadahu fọdílan alamani aojada. Ọlọ́run ló fi yín ṣàánú wa. Amudan liman akiramana bi ahamada. Anybody lè ní ọ̀tá. Ó rọrùn kẹ́ lọ́ta káàkiri ayé. Amudan liman akiramana bi ahamada. Àmọ́ ibì kan tẹ́ ẹ̀jọ̀rọ̀ ti ní ọ̀tá àfẹ́ni tí ó bá rúure tí ò ní sọ̀re nínú Zumratul Mumin. Wazadahu fọdílan alamani aojada. Tí yẹn bá gbéra rẹ̀ kalẹ̀ bí ọ̀tá fún yín nínú ìjọ yìí á kéwú á pọ̀ gan-an àmọ́ àlùbáríkà nínú kéwú téèyàn fi máa hàn kò ní sí nínú kéwú ẹ̀. Izalamu yakuni hadha nabiyyu mukarramu. Tálá fẹ́ fi ṣe dédé yín. Izalamu yakuni hadha nabiyyu mukarramu. Maulana Sheikh Labib. Wahayu nabiyyi ba'dahu sanukarrimu. Tálá fẹ́ gbé síwájú yín. Izalamu Mọ́bọ̀ yakun. ipò tẹ wà yẹn ẹ ní kú ọ̀nbẹ láíláí Asbakiya Ọlọ́run ní gbà kú lọ́wọ́ yín Izalamu láíláí. yakuni hadha nabiyyu mukarramu. Gbogbo ẹni bá fẹ́ kẹ́ ẹ wó àwọn ni wọ́n wò ó. Wahayu nabiyyi ba'dahu sanukarrimu. Bámi ọ̀rọ̀ tí àwa bá sọ níwájú yín àbí lẹ́yìn yín nínú ìjọ yìí agagunla ó wà ní o. Ntí ò bá lè má wájọ́ ta fún yín mi ò rí ọ̀dọ́ náà yóò jẹ ìkó mò ń bọ̀ Maulana náà jòkó yìí. Adamallahu hayatahu. Ẹ̀yin ni masalul ala gbogbo wa. masalul ala lè jẹ́ fún gbogbo wa
masalul ala kò sẹ́ni tí kò wòran yín bẹ́ẹ̀ bá lóhun òwòran yín ayé ó ja ipò ń purọ́ ni. ó purọ́ ni bí ọba wòran yín rí o lè máa sọ kọ̀rọ̀ yàrá bó bá sọ lójú ayé wọn lẹ́ lóko ni. ọ̀rọ̀ yẹn lè tóbi létí àwọn èèyàn ní òní jẹ́ ń júlẹ̀ púpọ̀ àmọ́ ọjọ́ ń bọ̀ lólúwa wí ẹ pẹ́ lórí ọlábàá mi. àmín. Mùlánà Yasir Tag Adamallah hayatahu. bá mi àgbà oníwàásí àgbáyé ọlọ́run jẹ́ pẹ́ fún wa àmín. ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run. àmín. bàbá mi àgbà lágége bàbá wa àgbà Kínwùmí ẹ̀mí ogun bàbá Kìsìkì gbẹ̀yẹn ni ọlọ́run ni mo kí ẹ má bínú kémi ṣàdúrà ni. yánà kìdáwó. àrídùnnú ẹ mọ̀ pé anátútà bí ń lílì mọ́ni ń ti fi jẹ̀mí ìrọ̀bì àtàwọn àtàrídùnnú àti bàbá àgbà búlúbúlù nátù àti mọ̀ni ùtù ni wá. odò ń sọ yìí. mo ń bọ̀ fà òpònú mi wà máa wé pé sírù pẹ́ dé àwa ti wà ń bí látàlẹ́ àná. mi ní àkì lábìbí. àwa là ń gba gbogbo ayé lálejò a sì jọ bẹ̀rẹ̀ ní. àfùdọ́lù mi kọ́ rabati kọ́rí bì. ìwọ lọ pẹ́ dé. odò ń sọ yìí. bá mi Kìsìkì ṣé kàrídùnnú. mi ní àkì lábìbí. mo fi bàbá àgbà lágége bẹ lọ́hùn fún yín mo fi bàbá mi Sheikh Labib odò ń sọ yìí. bàbá wa yìnbọn lè ṣù bàbá Yasir Tag mi ní àkì mo fún wọn bẹ lọ́hùn fún yín. àdúrà ni mo fẹ́ ṣe kọ́lọ́hún wọlé ànábì ìràwọ̀ yìí ọlọ́mọdé òkú láíláí. àfùdọ́lù mi kọ́ rabati bàbá àgbà fáyà ìmọ̀lẹ̀ yìí kọ́lọ́mọdé owó ọ̀kùn láíláí. àmín ya Allah. òrùn tó jáde ṣé kàrídùnnú òrùn ni yóò ti gbogbo ayé mọ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn fi ń sáṣọ táṣọ náà sì ń gbẹ ọlọ́run ló mọ iye ọ̀dọ́ tí kò rò pé oríire ó kàn ń ní 20 ọdún sísìn tó yẹ pé ẹ̀yin lọ́lọ́run lò fún. tàjà lé ìta bàdéra. bẹ́ẹ̀ ọlọ́run ṣe wá ń lò yín fún gbogbo àwọn èèyàn káàkiri nìyẹn èyí táwọn èèyàn gbọ́ ni wọ́n ń wí o èyí tẹ̀yìn ò mọ̀ rárá pọ̀ nínú mọ́mọ́ nínú tọ́lọ́ ń fa àgídùnnú ṣe àbálùkọ́ ló já dá wákà mo dá ní wákà pé ilé àrídùnnú kọjá kí ló kọ́ ilé Kọ́dírì kọjá kí ló kọ́ ilé Kọ́dírì kọjá kí ló kọ́ ilé àrídùnnú kọjá kí ló kọ́ kọlọ́hún mọ́ bọ́ láì jẹ́ lọ́la Muhammad ilé àrídùnnú kọjá kí ló kọ́. ilé àrídùnnú kọjá kí ló kọ́. àrídùnnú ilé àrídùnnú kọjá kí ló kọ́. kọlọ́hún mọ́ bọ́ láì jẹ́ lọ́la Muhammad ilé àrídùnnú kọjá kí ló kọ́. ilé Kọ́dírì kọjá kí ló kọ́ ilé àrídùnnú kọjá kí ló kọ́ ilé Kọ́dírì kọjá kí ló kọ́ ilé àrídùnnú kọjá kí kọ́lọ́hún má bọ́ láì jẹ́ lọ́la Muhammad ilé àrídùnnú kọjá kí. tó dájú ilé àrídùnnú. ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ jẹ́ wálé bẹ́ẹ̀ náà ẹ dákun ẹ dákun ẹ dákun